lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọjọ́ 17 oṣù kọkànlá tá a wà yìí Sunday 17th of November 2024 ó ní olórí gbogbo mùsùlùmí ní Nàìjíríà tó tún jẹ́ Sultan ìlú Sokoto Alhaji Saad Abubakar ni ló máa ṣàbẹ̀wò sí ààfin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn kábíyèsí ọba Owólabí Ọlákùlẹ́yìn tó sì jẹ́ pé àwọn orí adé méjèèjì wọ́n jọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ wọ́n sì jọ sọ̀rọ̀ láàrin ara wọn. ǹjẹ́ kí ló gbé Sultan ìlú Sokoto kí ló tiẹ̀ gbé bàbá náà wá sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́? ó máa ní ti ìpàdé tí gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá èyí tí wọ́n fẹ́ ṣe lábẹ́ ìṣàkóso ààrẹ gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ìyún ẹni tó jẹ́ ààrẹ fún gbogbo ìgbìmọ̀ mùsùlùmí ìyún Alhaji Razaki Ọládẹ̀jọ òní Sultan ìlú Sokoto ló wá sí ìlú Ìbàdàn sí tó sì wò pé òun kò gbọdọ̀ kọjá lójúde ọba kó má kọba eléyìí ló jẹ́ kó lọ ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ ò sí kábíyèsí Olúbàdàn láàfin ẹ̀ tó wà lágbègbè Òkè Àrẹ̀mọ ní ìlú Ìbàdàn. ní ìgbà tí Sultan lọ àwọn tó kọ̀wọ́rìn pẹ̀lú ẹ̀ lọ sáàfin Olúbàdàn òní igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Báyọ̀ Lawal bẹ́ẹ̀ ni Alhaji Razaki Ọládẹ̀jọ tó fẹ́ gbàlejò ìpàdé àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá náà òun náà wà níbẹ̀ o tó sì tún jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàkì míì náà tẹ̀lé Sultan ní ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ tọ́jọ́ ń ṣèpàdé láàfin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn máa kan sáárá sí Sultan ìlú Sokoto náà ó ní gẹ́gẹ́ bí ọba àti olórí gbogbo mùsùlùmí ó ní ìṣọwọ́ tó fi ń wá ìṣọ̀kan àti àlàáfíà láàrin àwọn ẹlẹ́sìn méjèèjì tó gbajúmọ̀ jù Nàìjíríà ìyẹn ẹ̀sìn Ìsìláàmù àti Kìrìsìtẹ́nì ó ló jẹ́ nǹkan àwúrí àti nǹkan tí òun kan sára sí tí kábíyèsí sì ní kí Sultan kó túbọ̀ tẹ̀síwájú nù iṣẹ́ rere ẹ̀ láti mú ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ bá àwọn Kìrìsìtẹ́nì àti mùsùlùmí lórílẹ̀‐èdè yìí. nígbà tóun náà sọ̀rọ̀ Sultan ìlú Sokoto ó kan sára sí Olúbàdàn ó lóun gbàdúrà fún ẹ̀mí gígùn àti àlàáfíà sí lórí àlééfà tó wà. bẹ́ẹ̀ ni Sultan jẹ́ kó di mọ̀ pé òun kì í ṣàjèjì sí ìlú Ìbàdàn kódà ó jẹ́ kó di mọ̀ pé inú gbogbo ìlú tó wà ní ilẹ̀ Yorùbá ìpínlẹ̀ ìlú Ìbàdàn inú ti ṣàbẹ̀wò sí jù tó sì lóun fúnra òun gán lè pèrò ní ọmọ ìlú Ìbàdàn báyìí. ẹni tí ó gba ẹnu Olúbàdàn sọ̀rọ̀ nínú ìpàdé náà òun ni ẹ̀karùn-ún balógun Olúbàdàn ìyún sẹ́nitọ̀ Sharafadeen Ali tó jẹ́ sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè Ọ̀yọ́ Central nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá báyìí tó sì jẹ́ pé agbẹnusọ Olúbàdàn ọ̀gbẹ́ni Gbẹ́ngà Ayọ̀adé ló fàtẹ̀jáde síta fáwọn oníròyìn nípa ohun tó ṣẹlẹ̀ nínú ìpàdé kábíyèsí àti Sultan ìlú Sokoto lásìkò tó ń ṣàbẹ̀wò sí ààfin kábíyèsí lókè Àrẹ̀mọ ní ìlú Ìbàdàn.